nígbà náà òun ò ju ọmọ 15 years old lọ sí kí n má parọ́ fún yín mo ti wà ní 16 years àǹtí Ṣeun. màá wá mú ọmọkùnrin yìí kò tó ti ju bí ọmọ ọdún 7 sí 8 lọ màá wá mú òkú ẹ̀ màá wá máa fi sínú òbò mi máa fi rìn tí ìjóbìnrin bá ti dé sí mi tá a bá ti wo àwọn eré kọ̀ọ̀kan tó lọ́mọ iléèwé mi kan tí a máa ń lọ ilé wọn tó máa ń wo àwọn blue film yìí tá a bá ti wò tán ọ̀pọ̀ ìgbà ọmọbìnrin náà gan amóbòmí á la èmi náà á la tiẹ̀ tá a bá ti jọ ń wo àwọn fíìmù yìí. ó wá ní ọmọ inú àwọn ọmọ mẹ̀lẹ́bí wa kan tí mo ń sábà wọ́dọ̀ wa gbogbo ìgbà tọ́mọ yìí bá ti wá ni màá máa fokú ẹ̀ ṣeré okú ẹ̀ á lè mọ́ mi lọ́wọ́ màá wá ti okú ẹ̀ bọnú òbò mi ọmọ kékeré lọmọ yìí ìwọ̀n àmọ́ máa fi okó rẹ̀ mọ́ dóòbò mi tí bá ti ṣe tó bá yá ara mi ó lọlẹ̀ bí mo ṣe mọ́ ń ṣe fọmọ yìí nìyẹn títí tó bá ti wá sórí dé báyìí ó ti mọ bá a ṣe mọ́ ń ṣe màá gbọ́yàn mi fún a mú tó bá ti mú èmi náà máa fi okó rẹ̀ ṣeré ń sì mọ́ tokó rẹ̀ bọ́nú òbò mi. ọ̀rẹ́ mi kan tá a jọ wà ní skul ìyá rẹ̀ ò kì í gbédé nọ́ọ̀sì níyà rẹ̀ so ìyá rẹ̀ ò kì í gbélé òun ló máa ń wo àwọn blue film yìí ara oríṣiríṣi àgbẹ̀ sí àjọ máa wò ó nígbà míì tá a bá jọ ń wò ó òbò rẹ̀ ó dìde okó òbò tèmi náà ó dìde àwàjọ máa ń ṣeré yóò mọ láwa òbò mi náà láti ẹ̀ á máa tẹ ọyàn mi èmi náà ó tẹ̀ tiẹ̀ gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí ọmọ kékeré ni wá. ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀dutọ́ reality show Olúwaṣeun ọmọ Àkànjí ni mò ń jẹ́ ṣe rí i fún èyí tẹ́ bá rí mi fún ìgbà àkọ́kọ́ ìtàn yìí kì í ṣètàn mi o wọ́n nítorí àìfẹ́ ẹlẹ̀ kí bò sí láìfẹ́ ẹlẹ̀ bá ní jó o wọ́n sọ̀tàn yìí fún mi ni mo wá ní kí n sọ fún yín fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì wà lórí Facebook ẹ lọ bá wa subscribe sí Facebook page wa Ògbẹnután TV YouTube wa Ògbẹnután TV TikTok wa Ògbẹnután TV ẹjọ Instagram wa Ògbẹnután TV 1 ẹ ò ní rohun gbé sọnù bí ò bá ṣe bí ọmọ búburú kò ní súnmọ́lé yín àrùnkárùn kì yóò súnmí ẹ̀dẹ́ yín láṣẹ Èdùmàrè ẹ̀yin tí YouTube mo kí yín o we are now 25,000 subscribers on YouTube thank you so much may God bless you. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ́ bọ̀ torí ọ̀pọ̀ ọ̀rọ̀ ògùn àgbọ̀n afẹ́fẹ́ báyìí ni mo ń fẹ́ wọn lọ ṣe mọ̀ pé àwọn Yorùbá ló sọ wípé ẹni tó bá sú a máa gbàgbé àmẹ́ni tó kò ní gbàgbé nípa ọ̀rọ̀ eléyìí èmi tí mo sú mi ò gbàgbé bẹ́ẹ̀ sì ni ẹni tó kò gbàgbé ẹ máa ń bá mi bọ̀ láti ibi tá a ti ń ṣe lọ mo máa ń ṣe fọmọ yìí ní ọ̀pọ̀ ìgbà ọmọ yìí máa sùn lé lórí ọ̀pọ̀ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀ ìgbà ọmọ yìí máa ní kó máa fọyàn mi ṣeré ọ̀pọ̀ ìgbà máa fún ní nǹkan máa ní kó máa ti bọ́ omi bí ojú ara mi torí wípé ìjóbìnrin ṣe mí gbà náà àmọ́ mi ò ní boyfriend kankan. nígbà tó yá ègbé mo ti wáyé institution ọmọ ìgò òwọ́dọ̀ wa mọ́ gbogbo ẹ̀ ti lọ. mo wá ṣetán gbà náà mo fẹ́ ṣègbéyàwó gbà tí mo wá àwọn ọmọ yìí náà wá sílé wa tí mo ṣe rí ọkàn mi ṣe pínpínpín àǹtí Ṣeun ẹ̀rí ọkàn ló ń jẹ́ mi wípé ọmọ tí mo máa ń fokó rẹ̀ ṣeré kọ́ yìí kí n sì má parọ́ ní èjì náà ọmọ náà lóko níwọ̀n báńgà náà pé ọmọ kékeré lóko olóko ẹ̀rí ọkàn ò jẹ́ ń gbádùn. àsóhun náà bó ṣe rí mi ló ti rántí àsó ń bẹ lọ́pọlọ rẹ̀ kò gbàgbé mo wá ń bira mi léèrè mo mú fóònù mi mo gọ́gù wípé ṣó ṣeé ṣe kí ọmọ ọdún 7 ọmọ ọdún 6 kó rántí gbogbo ohun tí wọ́n ṣe fún un sẹ́yìn mi à sọ pé kò ṣeé ṣe mo bèrè question káàkiri sí gbogbo àwọn page gan is it possible láti mọ̀ bóyá ó sì rántí àbí ò rántí mi ẹ̀rí ọkàn wá hit mi up tí n bá ti rọ́mọ ìbáyìí gbogbo ara mi ó máa lọlẹ̀ ewu ọpọlọ mi sọ pé nǹkan tí mo sì ṣe yóò dáa mo ṣẹ̀ṣẹ̀ mọ́ sáì dá ni nígbà tí mò ń ṣe mi ò mọ̀ pé nǹkan tí ò dáa ni.
àǹtí Ṣeun tọmọ ìbá ti wá mi kì í fẹ́ kèmi àti kárìíra wa. Èmi tí wá wà ní ọkọ mi wo time tá à ń sọ yìí náà mo ti ṣetán secondary school nígbà tí màá ti ẹ̀gbọ́n ìfi ń ṣe o torí education mi fast. Ọlá pé mò ń dúró de admission náà ni ọmọ school mi ọ̀rẹ́ mi ni a máa ń wá kátó àgbà láti secondary school láti jọ máa ń wo fíìmù yẹn. Àǹtí Ṣeun ó wá di ọjọ́ kan kó tó ti gba ìyàwó mi ó máa ń kí mi o àǹtí kíríkírí kan máa kí máa ṣe gbogbo ẹ̀ tó bá ti kí mi tẹ̀rí ọkùnrin jẹ́ gbádùn. Débi pé àwọn nǹkan wọ̀nyí tí máa rọ ọmọkùnrin méjì kan àbí àbúlá ọmọge kan tó ń fọmọ kékeré kan lọ kí ló ń fà fún kí ló ń ṣe torí pé nǹkan tí mo ṣe ń gbà náà òun ló ń fún mi lé àwọn ẹ̀rí ọkàn náà. Àǹtí Ṣeun ó wá di ọjọ́ kan kó tó pé mo ṣègbéyàwó mo wá nílò nǹkan kan wọ́n á ní kọ́ mi wá mú fún mi lókè ó wá mú fún mi lókè ó wá ń lọ padà nísàlẹ̀ mo wá pè padà mo wá ní pé ṣé ó mọ̀ mí dáadáa ó ní mo mọ̀ yín mo ní ṣé ó mọ̀ mí dáadáa ó mọ̀ mí ṣé o mọ̀ pé mi máa ń gbẹ́ ńgbà tó wà ní kékeré kò sẹ́ni kankan bẹ́ẹ̀ mo súnmọ́ encourage ni ibi péèjì kan náà tí mo sọ̀rọ̀ yẹn sí náà ní kékin bí léèrè pé inú ìbéèrè tí bá bí léèrè bó bá ṣe rántí màá mọ̀ bí ò bá rántí màá mọ̀. Ó bá ní òun mọ̀ mí dáadáa mo mọ̀ yín náà tá a máa wá síbẹ̀ tẹ máa ra sweet fún mi sweet yẹn ni mo máa ń rà fún ní gbogbo ìgbà tí a bá ti fẹ́ jọ bá fẹ́ bá a ní àjọṣepọ̀ tẹ máa ra sweet fún mi bàbá dúdú òun ti bàbá dúdú ó ní ẹ mo ṣe pè nìyẹn lágbájá wá ní òun bọ̀ wá sàgbọ́n ní kò lọ dáhùn Àǹtí Ṣeun mo bá bọ́ sígbẹ̀ mo sun ẹkún gan mo wá avoid nǹkan tó lè mú èmi àti ẹ̀ pàdé mo ń sọ nǹkan tí mo ṣe fún yín nígbà tí mo wà ní kékeré nǹkan tó lè mú èmi àti ẹ̀ pàdé mo wá avoid ẹ̀ ìgbà tí mo wọ school tí mo wà ní institution mo fẹ́ ṣe kìíní yẹn padà ṣe mọ̀ pé àwọn méjìlá gba rúùmù tàwa ní rúùmù ó wá lọ́mọ láńlọ́ọ̀dù wa kan ìyàwó ọmọ ẹ̀yẹn ó bí ọmọ so mo yá máa ń wọ yàrá mi ọkùnrin ni ìjọ kan bí kìíní yẹn ṣe mi bá tilẹ̀kùn lẹ́yìn bá ní kọ́ ọmọ yẹn wá mo bá fún ma bá ṣe àwọn irú eré tí mo máa ń ṣe pẹ̀lú ọmọ yìí bí ìyá ọmọ yìí ṣe kanlẹ̀kùn nìyẹn gbàtí ọmọ yìí kanlẹ̀kùn ìyá ọmọ yìí ló ti kanlẹ̀kùn yẹn pé àǹtí lágbájá sọ́dọ̀ yìí ni lágbájá wà mo ní mo dẹ̀ sí mọ́kọ́ ọmọ yìí mo ti fi ṣeré mo ṣe sáré gbọ́mọ yẹn ni mo ṣe nǹkan tí mo fi stop ni because wọn bá ká mi táyì wáyé nǹkan tí mo ń ṣe tó bá ká mi irú ojú wo náà fẹ́ fi máa wò mí bẹ́ẹ̀ kí n stop nǹkan wà burúkú yẹn ni tí mo dẹ̀ fi ní boyfriend tí mo dẹ̀ fi ní ìbálòpọ̀ pẹ̀lú àgbàlagbà kì í ṣe gbégbà yẹn pé bí ohun kan wù mí kí n máa bọ́ ọmọ yìí kéré ṣe bó mi ò lẹ́ni tí mò ń fẹ́ ara mi sì ń béèrè fún ìbálòpọ̀ torí adolescent age tí mo wà yẹn nǹkan tó béèrè fún ni ìgbà míì mo máa ń fọwọ́ bọra mi lóbò tí màá máa ṣeré pa pẹ̀lú ara mi torí àwọn tí mo bá rìn nígbà tí mo wà ní secondary school àgbà tí mo kúrò ní secondary school ìmọ̀ àtọmọ yẹn náà jọ sọ̀rọ̀ títí tí bẹ́ẹ̀ pọ̀ ọmọ yẹn gan lóyún ọmọ ìyá nọ́ọ̀sì ni mọ̀ mi yẹn Àǹtí Ṣeun mo fi stop o so ìgbà tí mo wá dé tí mo fẹ́ ṣe tí mo ti ṣe tán mo ti serve tán wedding mi ló jẹ́ kó ọmọ yẹn wá sí ọ̀dọ̀ wa tó wá rán mi létí bàbá dúdú tí mo máa ń rà fún mo ń sọ bàbá dúdú bá 50 kọ́bà àbí 1 naira làwọn ará ń gbà náà Àǹtí Ṣeun ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ti pẹ́ o ọ̀nà tí mo dẹ̀ gbégbà tí mo fi bọ́kù nínú ogun yẹn náà ni mo tó fẹ́ sọ fún yín ẹ̀rí kò bá jẹ́ ń gbádùn ọjọ́ wedding mi náà bọ́mọ yìí ṣe ibẹ̀ lọ́kàn mi wà mo ṣègbéyàwó mo lọ ilé ọkọ ni mo wà mistake tí mo ṣe gbé mi ìgbà náà bẹ̀ tí má ti rántí báyìí pé ọmọ yìí má lè lọ sọ fẹ́ nìkan kọ́rọ̀ ẹ̀ àbí kó náà ti ẹ̀bọ̀ sórí social media kó sọ pé kí ni experience nígbà tó wà ń kékeré ta ló bá ẹ sùn kó lọ dárúkọ òun báwo lòun ṣe fẹ́ ṣe láyé òun ìrònú ò jẹ́ kó ń gbádùn òun bímọ kìíní ó ní tó kọ́ máa bóun sùn lọ́wọ́ tó ń bá rántí òbò ó máa lọlẹ̀ ni mo fẹ́ fẹ̀sùn kò sọ fún gbogbo ẹni tí ẹjọ́ olólùfẹ́ gbogbo ẹni tọrẹ àti ṣò wípé ọmọ tí wọ́n tà sí Burkina Faso ó ti dé ó dẹ̀ tó wá ti explain fún mi ìdí tó fi fà tí tóun fi ń bọ̀ pé ìgbà tí òun ò rẹ́ni tó fẹ́ mú òun
tí wọ́n tètè dé tóun ò dẹ̀ rí wọn pè lòun kúrò ń bẹ̀ kó mọ̀ dùgbò bá tóun bá tún dúró síbẹ̀ wọ́n á tún wá ta òun tó pé owó tó dẹ̀ wà lọ́wọ́ òun owó yẹn gbé òun dé Nàìjíríà lòun ṣe wá ń bọ̀ gbé kájọ nítorí Ọlọ́run ọba ká dáríjì òun ó dẹ̀ lóun bọ̀ wá sórí ètò èmi ni mi sì fún ní táìmù tó máa wá mo dẹ̀ ń fi bẹ́ẹ̀ pé owó tó bá jẹ́ lọ́ọ̀yà tó wà ń bíbá yìí àbẹ́yìn tẹ́ jẹ́ ọ̀gá ọlọ́pàá àbọ̀ ọlọ́pàá tẹ́ mọ̀ pé ẹ ní agbára kan torí àwọn amọ̀kùnṣèkà yìí Ìkòròdú ni pásítọ̀ tó ta ọmọ Ìkòròdú ló ń gbé mo ti ní kó má jẹ́ kí wọ́n ti rí òun ọ̀rẹ́ tó mú lọ́mọ pásítọ̀ yẹn so a fẹ́ report ọ̀rọ̀ kéèsì yẹn sí police station ká kọ petition against wọn ká lè lọ ṣe fídíò ká lọ ṣe gbogbo ẹ̀ ká lọ síbẹ̀ ká lọ interview pásítọ̀ yẹn ká interview ọ̀rẹ́ tó tà sí tó yẹ kó mọ pásítọ̀ yẹn so that àwọn a lè fi ojú wọn hàn ọmọ kékeré kan ni ó wà ní ọmọ tí wọ́n ṣẹ̀ tà sí Burkina Faso yẹn ọmọ kékeré fídíò ọmọ yẹn a sì máa gbé síta ọmọ kékeré tí ò tí ì mọ̀ ó wà ní ọmọ tó ń tà síbẹ̀ tó pọ́yàn tó wà láyé ẹ̀ tẹ́ bá rí wọ́n ti kó àwọn ọmọ yẹn dé kí òun náà tó kù ní ibi tí wọ́n tà sí. ẹ rí nǹkan báyìí ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere kò sí bá a ṣe máa ṣe so máa fàkà nọ́mbà síbí báyìí mo need support yín mo dẹ̀ tún need support agbára mi ìlágbára kankan mi ìmọ̀ ọlọ́pàá mi ìmọ̀ lọ́ọ̀yà mi ìmọ̀ kinní kan mi ìdẹ́jọ́ rí ọlọ́mọ sì jẹ́ rogun ẹjọ́ àmọ́ eléyìí tá a bá dákẹ́ tá a bá ṣe nǹkan kan sí i ó lè mọ́ kàn wá lẹ́nìí ó lè kẹ́ ẹni tó máa wá padà kàn wá ọmọ ọlọ́mọ lọ fi ṣe aṣẹ́wó ọmọ náà máa wá sórí ètò a bá sọ̀rọ̀ a máa ṣe live lórí TikTok a máa gbé kámẹ́rà lọ sọ́dọ̀ pásítọ̀ a máa ṣe interview wọn a máa gbé kámẹ́rà lọ sọ́dọ̀ tinibot afẹ́ ká ti report case sí police station ká tó ṣe àwọn nǹkan wọ̀nyí so a nílò alágbára àwọn èèyàn tó bẹ́ẹ̀ lọ́ọ̀yà níyìn o tí ẹ máa support wa láti rin àwọn ìrìn àjò yìí ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ọmọ wa ò ní sọnù ó ní èrè kan wá jẹun oníbòun ṣe bá ẹnìkan sọ̀rọ̀ nìyẹn pé ẹjọ́ báyìí ló ṣẹlẹ̀ òun sọ pé òun kọ́ ló ṣẹlẹ̀ sí wọn wá ní kóun lọ bá ọmọ yẹn sọ̀rọ̀ one on one kóun mọ alpha nǹkan tó wà lọ́kàn ọmọ yìí ọ̀nà ibùjọ́ yẹn àwọn fẹ́ ṣe family gathering náà nítorí ọmọ yẹn òun kò fẹ́ lọ sí family gathering wọ́n sọ pé ọmọ yẹn pé ó máa mú ìyàwó ẹ̀ wá pé fẹ́ lọ ṣe tọrọ ìyàwó ẹ̀ pé òun ti bímọ tó òun wá ní òkè nǹkan tó wà lọ́bẹ̀ òun wá sọ pé òun fẹ́ rí òun kò sọ mọ́ nǹkan méjì courage òun ni oníbó ṣe òun wá pè wọ́n ní kó máa bọ̀ kó wọnú mọ́tò òun àwọn á drive lọ síbi kan bíi true wá táwọn débi àwọn á park àwọn á ní lágbájá ó ní ṣé o rántí àwọn nǹkan tó ṣe láàrin mi àti ẹ ó ní kí nìyẹn ó ní o rántí bàbá dúdú àmọ́ òun rántí nǹkan tó ṣe láàrin mi àti ẹ ó ní òun rántí anything tó bá kí wa nǹkan tí mo máa ń ṣe fún ẹ òun rántí irọ́ ló ń pa òun rántí àmọ́ àwọn fẹ́ bẹ́ẹ̀ lẹ́nu tó bá ní ọ̀rọ̀ kan tó fẹ́ sọ sáwọn gẹ́gẹ́ bí àgbà òṣì sọ sáwọn ní ìsìn àwọn rẹ́dí àti gbọ́ àwọn fẹ́lẹ́dà ìyá àti bàbá rẹ̀ bí ọ nígbà náà àwọn ò mọ̀ pé ìkan táwọn ṣe ò dáa kódà àwọn ò kà sí nǹkan tó wà available time yẹn làwọn makes of wọ́n ní báwọn ṣe kúnlẹ̀ fún mi wọ́n ní ẹ dìde sẹ́ẹ̀ àǹtí ẹ dìde òun rántí òun kò máa wọ́n dàgbà yẹn pé ìgbà tí tẹ́ máa ń ṣe fún òun ò kí n mọ nǹkan kan tóun wá dàgbà lòun á tó mọ nǹkan tó jẹ́ àwọn fẹ́ bẹ́ẹ̀ lim any price ẹni tí wọ́n fẹ́ gbà léèmù ẹ̀ àwọn máa fún ẹ tí ó máa jẹ́ kó o gbàgbé tó máa jẹ́ kó o dáríjà wọn because nǹkan táwọn ṣe fún ẹ yẹn ó lè affect ẹ bá ní àkó affect òun pé kò affect òun gbà tóun kò rántí òun kò wò pé kí ni nǹkan tẹ̀ ń ṣe fún gbà tóun dẹ̀ mọ̀ pé ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin ni tóun fi máa dàgbà tó máa fi ṣe kí ni wọ́n pẹ́ wẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ fi ṣe ọ̀nà àwọn àbẹ́ àwọn àgbà wọn ni pé àwọn ò fẹ́ kó sọ fún ẹ̀dá àlàyé kankan wọ́n ní òun ò sọ fún yàn rí wọ́n ní ìyàwó ẹ̀ ò sọ fún wípé àǹtí ẹ̀ ló jí ìsìrẹ̀ jìnnà àwọn olóhùn ò sọ o ó ní òun ò sọ ní because ọ̀rọ̀ yẹn gan wúwo lẹ́nu kò sí bóun ṣe fẹ́ sọ tẹ́ ìgbẹ̀dì fẹ́ gbà ń gbọ́ wọ́n á ní okay now ojú mi dáadáa èmi fi Ọlọ́run ọba bẹ́ẹ̀ kó o jọ kó o dáríjì mi gbogbo nǹkan tí mo ṣe fún ìgbà náà kà sí ìgbà ìmọ̀ I am very very sorry nígbà wọn ṣe kúnlẹ̀ fún mi pé jọ nítorí Ọlọ́run wọ́n ní because àgbà táwọn ti pàdé ara wọn ní èrè ọkọ tí ń já wọn lé káwọn máa bí léde pé ṣóṣì rántí ìgbà bàbá nǹkan táwọn máa ń ṣe fún ìgbà tó bá dárúkọ bàbá dúdú náà fi mọ̀ pé ó sì mọ̀ pé ó mọ nǹkan yẹn because àwọn ọlọ́sìn pé táwọn bá ti fẹ́ bá láti ṣepọ̀ bàbá dúdú àwọn máa fi mára bàbá dúdú fún ẹ làwọn ṣe ń wò
wọ́n á ní òun dáríjì yín ṣé o dáríjì mi lóòótọ́ òun dáríjì yín sẹ́ o ò dẹ̀ ní sọ fún ẹ̀dá láyé kankan kò easy nǹkan tẹ́ ṣe yìí kò easy láti wá tọrọ ìdáríjì lọ́wọ́ òun but nísìnyí gbogbo question tó ń fẹ́ béèrè náà ni wípé kí ni nǹkan tẹ́ ẹ enjoy bẹ̀ nígbà yẹn wípé òun rántí pé ìgbà yẹn ó kó òun ò ju kékeré báyìí lọ wọ́n á ní kí láwọn yẹn enjoy bẹ̀ ọmọ kékeré náà ni wípé fi ó ní ọ̀rẹ́ òun kan táwọn máa lọ wo táwọn jọ sí secondary school ṣùgbọ́n yẹn àwọn oníṣẹ́ kankan àwọn wà nílé àwọn ojú dá admission tó táwọn bá ti lọ bẹ̀ àwọn máa jọ wéré àwọn tọmọ inú ìdí wọn máa ṣeré pa tí gbogbo ẹ̀ táwọn bá ti wá dé ńgbà míì táwọn bá ti wá rí ẹ ara wọn máa dìde àwọn fi máa ń fà ẹ̀ sínú ilé láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé àwọn jẹ́ sọ pé gbà táwọn lọ sí school ọmọ kan náà school táwọn fẹ́ try ẹ̀ pẹ̀lú báwọn ṣe wá báwọn ọmọ iná fẹ́ ká àwọn ìyá ẹ̀ fẹ́ ká àwọn báwọn ṣe stop ẹ̀ nìyẹn pé tó máa ká àwọn bíbá yìí yẹ̀yẹ́ ẹ̀ máa pọ̀ jù tí mọ́mí àwọn dájà àwọn bá gbọ́ ikú ọmọ àwọn tí nǹkan ọmọ kékeré kan bọ abẹ́ wàhálà máa pọ̀ jù nígbà táwọn jẹ́ máa ń bára àwọn ṣe báwọn ṣe pàdé ọkùnrin kan tó lọ́wọ́n fẹ́ tó láìkì àwọn nìyẹn táwọn ṣe disvirgin nìyẹn táwọn ṣe bẹ̀rẹ̀ sí ní boyfriend nìyẹn ó wá bẹ̀rẹ̀ láwọn pé ṣé kó nǹkan ọmọkùnrin òun ò disvirgin yín gbà yẹn wọ́n ní àpò disvirgin òun pé ó ń wọlé bọ̀ kò já ìbàlẹ̀ òun ó kàn ń wọlé ni wọ́n ní pé òun máa sọ pé bí òun lòún disvirgin yín ni wọ́n ní rárá o ìwọ kò jábàá lé òun bọ́ ẹ̀mọ́ erékeré ọmọ kékeré ṣàjọtọ̀rọ̀ lọ má bínú wọn ní àkóso wàhálà òun ti dáríjì yín àti ṣeun wọn nígbà táwọn sọ bẹ́ẹ̀ tán táwọn adúláìfọ̀ mi padà wọ́n sọ pé ó wá búra máa ń pé ẹ̀dá kan ò ní gbọ́ lẹ́nu wọn lè gbọ́ lẹ́nu yín bọ̀ lọ́dọ̀ tòun o bygone is bygone gbé kí pé kò sí nǹkan kan mọ́ àwọn àbẹ̀ wá dáríjì àwọn láti ìgbà yẹn báyìí àwọn ṣe wà ní peace nínú ọkàn àwọn ọ̀rọ̀ tí mo táwọn sọ fún mi àwọn sọ fọ́kọ àwọn o wọ́n ní àwọn sọ fọ́kọ àwọn o ìgbà tó yìí tàwọn họ́ pé ohun ọmọkan tó ṣẹlẹ̀ tán wò wọ́n sọ pé pọ̀ ọmọ kéékèèké pé kìnnìkan wọ́n sọ pé àwọn náà ṣe eré ìrí wọ́n á ní eré ìrí ọkọ àwọn sọ wọn pé wípé ó ní cousin àwọn kan tó bá ti wá báyìí ó máa fokó àwọn ṣeré kìnnìkan wọ́n sọ pé bí cousin yẹn ṣe wà gbẹ̀yìn kò mọ nǹkan tó ń pè lóko yẹn wípé nǹkan tó adolescent age yẹn bó ṣe ṣe ló yẹ kó máa fi okó ẹ̀ ṣeré àwọn á ní ló yẹ kó máa fi okó ẹ̀ ṣeré pé èjì yẹn ni pé ṣíwọ́ náà ṣeré ẹ̀ ta ni ò ṣe gbé wọn rí yẹn rí ó ní ọkọ ni pé wọn náà fọkọ ọmọ kékeré ṣe ni òun fi ṣeré pé gbogbo táìmù yẹn ó ní fíìmù kan àwọn á sọ sórí yẹn ó ní fíìmù kan táwọn máa ń wò kìnnìkan bàtà àwọn wá sọ̀rọ̀ yẹn wá sọ fún ọkọ àwọn pé àwọn ti wà bèrè lọ́wọ́ ọmọ yẹn pé ó dẹ̀ sọ pé òun gan kò ṣe kìnnìkan kan ní fùbọ̀ lóko àwọn understand àwọn dẹ̀ fi yanjú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ àǹtí ṣeun làwọn fi ní peace o ni àwọn ṣe ní peace wọn náà mú kẹta pé àwọn ò sọ̀rọ̀ yẹn ni àwọn ní peace the time yìí. Thank you for watching this wonderful story mi ta tún gbé bọ̀ ẹ̀yin tẹ́ bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn tó kéré sí i tẹ́ bá ṣe ń rí àwọn ojú yẹn it's not a big deal àsọkùnrin láti béèrè forgiveness lọ́wọ́ ẹ pè é béèrè pé please forgive me I know I have offended you kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé.